Good morning, ladies and gentlemen. My name is Adelano Adekunle Solomon, aka Talu Fekubabagba one before, but now King Solomon for the whole universe. The only man that knows the secret of Okwano, but the only man that can talk truth to Arambare. And nothing will happen. If anything happen, anything will spoil. If anything spoil, I will not be solution. Your fourth generation. You suffer for it. Mo fẹ́ fún yín ní lecture láàárọ̀ yìí. Lecture tí mo fẹ́ fún yín láàárọ̀ yìí ó ṣe kókó ó dẹ̀ ṣe pàtàkì. I want you to hear carefully. A wà ní December. A ti wà ní oṣù December. Wà wá lọ mú báírò ẹ nísìn. Time revision la wà báyìí, revision. Mo mọ̀ pé gbogbo yín ẹ ò ní double tap o. Torí aláìmọ̀re ló pọ̀ jù nínú yín. Torí nǹkan tí mo ṣe fún yín ẹ mọ̀ yìí ẹ̀. But ẹni tẹ́ bá fẹ́ bá sọ reality tí ò bá gbọ́, ó máa fowó rà tó bá tàkòkò. Wà lọ mú báírò ẹ, wà mú ìwé. Wà wá flashback torí ẹ máa tó wọ January láìpẹ́. Tẹ́ máa tó bẹ̀rẹ̀ sí ń sáré orí burúkú eré òfò. Mo fẹ́ kọ́lé, mo fẹ́ ra mọ́tò, mo fẹ́ ṣoríire, mo fẹ́ ṣe gbá. Tó bá di January ṣe máa tó bẹ̀rẹ̀ wèrè yín. Now we are in December now. Wà wá mú báírò, wà wá mú ìwé. Wà wá lọ sí revision. We are in a revision time now. Wà wá béèrè lọ́wọ́ ara wípé ìgbésẹ̀ wo ni mo gbé lọ́dún tó kọjá yìí tó ń tán lọ yìí tó pay mi? Ìgbésẹ̀ wo ni mo gbé tí ò wúlò fún mi? Ṣé ìranù ni mo fi bẹ̀rẹ̀ ọdún yìí ni? Ṣé ìranù tí mo fi bẹ̀rẹ̀ ọdún yìí ṣé ó sún mi síwájú sí ìgbé ayé mi yí padà? Wàá kọ sílẹ̀. O gbọ́dọ̀ tún bẹ̀rẹ̀ ìranù yẹn ní 2025. Ṣé àdúrà ni mo gbà ní ìbẹ̀rẹ̀ ọdún yìí? Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ń gba àwọn àdúrà yẹn, ṣé ìgbé ayé mi yí padà? Àdúrà yẹn ló máa tó wá bẹ̀rẹ̀ sí ń gbà ní 2025. Ṣé oògùn ni mo ṣe ní ọdún tó tán lọ yìí láti January? Ìgbésẹ̀ tí mo gbé, ṣé oògùn ni mo bẹ̀rẹ̀ sí ń ṣe kiri ní ọdún tó ń tán lọ yìí tó kún 30 days kó tán yìí bí 29 days yìí? Wàá kọ sílẹ̀. Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ń ṣe oògùn yáyé mi dẹ̀ yí padà o. Tó bá ti wọ 2025, ìgbésẹ̀ ẹni kó tó bẹ̀rẹ̀ sí ń gbé. Má yẹ kí anybody wà ẹ̀sùn fún ẹ wípé kó má gbé ìgbésẹ̀ yẹn mọ́. Ṣé gentle ni mo ṣe ní ọdún yìí ni? Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí gentle, ayé mi dẹ̀ yí padà o. Gentle yẹn náà ni kó tó bẹ̀rẹ̀ ní 2025. Ṣùgbọ́n ìwọ tó bẹ̀rẹ̀ àdúrà ní 2024 yìí tó jẹ́ pé àdúrà ò pé ẹ̀ tó túbọ̀ sórí burúkú sí, tó tún lọ bẹ̀rẹ̀ ní 2025, o ti mọ̀ pé orí àdúrà ló máa kú sí. Ìwọ tó bẹ̀rẹ̀ òṣì ní 2024 yìí tó dẹ̀ jẹ́ wípé ìgbà tó fẹ́ wọ 2025 ó wá lọ sí ṣọ́ọ̀ṣì, pásítọ̀ yẹn wá wàásù fún ẹ pé ò gbọ́dọ̀ sòṣì mọ́. Ó dẹ̀ mọ̀ pé òṣì tó ṣe yẹn ló sọ ẹ́ dolóríire ní 2024. Ó fẹ́ wá stop ẹ̀. O ti mọ̀ pé ìbẹ̀rẹ̀ orí burúkú nìyẹn.
láì tí ẹ kó gbọ́ ọba àgbáyé láàárọ̀ yìí. Nǹkan tó wọ̀kì fún mi ó yàtọ̀ sí nǹkan tó wọ̀kì fún ẹ o. Decent lè pay ẹ o. Dòdó màyàmà ló pay mi o. Ká máa ṣiṣẹ́ olóṣó kiri, ká máa ṣe jìgolo kiri. Nǹkan tó pay mi nìyẹn o. Kò sí bàbá ńlá kú bàbá ẹnìkan tó lè wàásù fún mi pé kí stop jìgolo o. Ibi tèmi ti ń rówó tèmi nìyẹn o. wàá máa kọ́ ilẹ̀ láti sin lọ. Má lọ sáré orí burúkú kan ní January máa o. Plan nílé ayé o, key nílé ayé o. Gbogbo àwọn nǹkan tí o ṣe ní 2024 tó mú ìlọsíwájú bá ẹ tí ò dẹ̀ pa ọmọlàkejì ẹ lára, má stop ẹ ní 2025 o. Tó bá stop ayé ẹ máa bàjẹ́ o. Gbogbo decent òfò tó ṣe ní 2024 tó túbọ̀ ń kó orí burúkú bá ẹ, tó túbọ̀ ń kó òṣì bá ẹ. Gbogbo àdúrà rádaràda tó gbà ní 2024 tí ò ní lọ síwájú, má tún bẹ̀rẹ̀ ní 2025 wàá sórí bú o. Ṣé oore gbì ẹ́ ní 2024? Tí oore ò bá ti gbì ẹ́ ní 2024, tó bá di 2025 dájú kálá o. èèyàn máa ń change system ni. Ayé ń yí, system ń yí, ojoojúmọ́ lèèyàn fi ń dàgbà sí, ojoojúmọ́ ni ara ènìyàn fi ń change. Wo kàn dúró sójú kan láti ìgbà tó ti bí àdúrà ni wọ́n ń gbà, orí ẹ ti burú. Àdúrà tó dẹ̀ ń gbà kẹ̀ kò gbà á. O change system, o gbọ́dọ̀ change system. Láti kékeré mi wá àmì Jehovah Witnesses. Àwa máa ń wá ẹ̀sùn kiri ni. Nígbà tó yá mo di kérúbù náà séráfù. A bẹ̀rẹ̀ sí ń gbẹ́mí, a bẹ̀rẹ̀ sí ń sọ ẹran. Àwọn méjèèjì yẹn life yẹn ò pay mi. Ìgbà tó wá yá mo di kábúkábú man. Kábúkábú man ní pay mi díẹ̀, but owó ò hàn lára mi. Ìgbà yẹn mo ń ṣe gentle, holy. Ìgbà tó yá mo di area boys. Area boys ò pay mi. A máa ń ṣe fàájì gan o, but inú mi ò kí máa ń dùn. Ìgbàkígbà tá bá ti fọ́ glass mọ́tò, tá bá ti béèrè pé ẹ ló ọmọ oró 100 naira wàdà tó bá ti fún wa máa yọ glass yẹn ni. Gbogbo àwọn ọmọ tájọ ṣe area boys, ilé tó pọ̀ jù nínú wọn náà ti kú dànù. Ìgbà tó yá mo tún padà sí di iṣẹ́ ọ̀kadà. Ìgbà tó yá mo tún padà sí di iṣẹ́ kábúkábú again. Mi ò àṣẹ pé bí o ti débi ìpè mi. Ìgbà tó wá yá ni mo wá padà sí pé òkè o ọba Solomoni o, okó àtòbò ní kọ́lé ẹ o. Ìpè tó pè ẹ́ ní ìpè okó àtòbò. Ìpè tó pè mí ni mo jẹ́. Ìpè okó àtòbò. Òun ló wá sọ mí di èèyàn ńlá ní gbogbo àgbáyé. Olóburúkú kan máa wá jáde lọ́la máa sọ pé kí n má sọ̀rọ̀ okó àtòbò mọ́. Wọ́n máa sánkú ni. Okó àtòbò ló jẹ́ kó mọ̀ mí. Okó àtòbò ló introduce mi sí ẹ. Ẹ wá wo pastor tó sọ̀rọ̀ okó àtòbò. Ẹ wá wo pastor tó sọ̀rọ̀ okó àtòbò. Nǹkan tó sọ wá di èèyàn pàtàkì nìyẹn. Okó àtòbò is my symbols. So ń gbọ́ kí èèyàn kan wá máa wàásù fún mi pé ọba Solomoni má sọ̀rọ̀ okó àtòbò mọ́. Nígbà tó jẹ́ pé kọ́lì mi nìyẹn. Pastor tó bá wàásù fún mi iná máa jó. Àfáà tó bá wàásù ẹ̀ fún mi kò ní kúre. Babaláwo tó bá wàásù fún mi máa sánkú. Okó àtòbò ló sọ mí di celebrity. Okó àtòbò ló sọ mí di popular person in the whole world. Nítorí pé ìpè okó àtòbò ló pè mí. Mo dẹ̀ maintain ẹ̀ láti 2021 dì sí, mo ń lówó ṣe ni. Àga tẹ́ ń wò ní background mi yìí, ṣé àti mo ń jókòó sí ní ìjọ ọmọlúwàbí nìyẹn, table mi nìyẹn. Ìjọ ọmọlúwàbí lẹ́ ń wò yẹn. Ìjọ ọmọlúwàbí ò nìyẹn.
lẹ́yìn tí a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọkọ́ àtòbò yìí àti kọ́lé mẹ́fà, kẹ́ lè mọ̀ pé ìpè tó pè mí ìpè tó ní agbára ni. Ìpè ọkọ́ àtòbò, kò sí ìpè tó dá tó láyé. Àwọn tó wá dé lẹ́yìn mi tó ń tẹ̀lé àpẹẹrẹ rere tí mo fi sílẹ̀ lórí ọ̀rọ̀ ọkọ́ àtòbò yìí, wọ́n ti ṣoríire jọ. Ilé tó jóbìnrin níbẹ̀ ti popular, ilé tó jọkùnrin níbẹ̀ ti popular. Àfi àwọn tí ó bá ń sọ̀rọ̀ ọkọ́ àtòbò without ọpọlọ nìkan ni ò ní ṣoríire nídìí ẹ̀. Àwọn tó tẹ̀lé ìpè, àfi àwọn tí ìpè ọkọ́ àtòbò òpè tó ń kàn sọ. Yẹ ọpọlọ ẹ wò, yẹ ìgbésí ayé ẹ wò. Kí ni àwọn nǹkan tí ó ń ṣe ní 2024 tí ò ní lọ síwájú stop ẹ̀? Tó bá yẹ pé ṣọ́ọ̀ṣì ló ń lọ ní 2024 tó ò rí changes, 2025 tó fẹ́ bọ́ sí má lọ ṣọ́ọ̀ṣì mọ́. Tó bá jẹ́ wípé o ò lọ sí ṣọ́ọ̀ṣì ní 2024 yìí, tó bá di 2025 wọn náà tó bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì ká tó wò. Ọmọ máa test ẹ̀ lóríṣiríṣi ní kí n ṣe pé wàá dó sójú kan bí àwọn bàbá alákú bàbá ẹ tí ìyá jẹ wọ́n pa gbèrègede tó jẹ́ pé ilẹ̀ ṣọ́ọ̀ṣì náà gbá kú. Èmi kírun kú nínú wọn ni. Still náà ayé wọn ò yí padà. Wá o ò lè wá máa tọrọ bára all the time. Ẹ jọ̀ọ́ ẹ fún mi lówó, ẹ jọ̀ọ́ ẹ fún mi lówó, mo need the help, ọmọ mi fẹ́ sanwó school. Ìjọ́ wo ló fẹ́ ṣe gbogbo yẹn dà? Ṣé tó bá fún ẹ, tó bá wá tọrọ lẹ́ni, so tún lè wá tọrọ lọ́la. Lo 36 yẹ kí wọ́n náà gẹ̀ẹ́tì owó. Má jẹ́ kẹ́nibọ́dí máa wàásù fún ẹ. Nǹkan tó burú láyé ni wípé kó pa ọmọlàkejì ẹ lára. Anything tó bá ti ń ṣe tí ò bá ti pa ọmọlàkejì ẹ lára, you free. Ọ̀rọ̀ ọkọ́ àtòbò mi kò sẹ́ni tó pa lára. Ní ayé àtijọ́ ní 2020, ní 99, 2000, kò sẹ́ni tó bòdù láti bọ́ síta wípé o ìkan tó ń pè ló kórè, ìkan tó ń pè ló bòrè. Àwa la là yín lójú, àwa la jẹ́ kó easy fún yín láti máa dárúkọ ọkọ́ àtòbò. Wọ́n ti sọ ọkọ́ dùnmọ̀lẹ̀, wọ́n ti sọ òbò dùnmọ̀lẹ̀ tẹ́lẹ̀. Àwọn Kristẹni tẹ́lẹ̀ wọn kì í ṣe dogging. Èmi ló já wọn sí wípé kò ní meaning, o gbọ́dọ̀ máa ṣe dogging. Àwọn pastor wọn kì í ṣe dogging tẹ́lẹ̀, missionary nìkan náà ń ṣe. Wọ́n ní Ọlọ́run ò fẹ́, àwa la já yín sí. Kò sí style tí ìyàwó ilé ò lè ṣe. Tàbá rí ìyàwó ilé tó ní ayé ní 2000, ní year 2000, year 1999. Àwọn ìyàwó ilé máa wọ pátá sùn ni. Èmi ló fèpè ba ayé wọn jẹ́ wípé ẹni ìyàwó tó bá ti wọ pátá sùn lóge mọ́ lágo. Láti ìgbà tí mo ti sọ kò sóbìnrin tó ń wọ pátá mọ́. Àwọn ilé pátá ọ̀tà mọ́. Ẹni obìnrin tó bá wọ pátá sùn tó bá ti jẹ́ ìyàwó ilé, yẹgi mọ́ wèrè lágo lè dànù. Tó bá ti mọ̀ wípé ọ̀rẹ́dà ti dókó padà sílé ìyálà ya ẹ kó lọ máa sòsì ẹ̀ ń bẹ́ẹ̀. Èmi ló jẹ́ kí àwọn obìnrin stop infection. Àwọn obìnrin kan tẹ́lẹ̀ wà tó bá fẹ́ sùn, wọ́n máa wọ pátá, wọ́n wọ leggings, wọ́n wọ trouser, wọ́n fẹ́ sùn nìyẹn o. Èmi ló fún yín ní àǹfààní láti jẹ́ kí atẹ́gùn máa fẹ́ sóbò. Èmi ló fún àwọn boys ní assurance tẹ́lẹ̀ kí boys kan tó lè róbò kan dó máa lágbára. Èmi ló jẹ́ kí àwọn ladies mọ̀ wípé gbóbò síta kan dó. Ìkan ló máa jẹ́, ẹ má fòbò sáhún. Ẹgbẹ́ síta, ẹgbẹ́ síta, ẹgbẹ́ síta, ẹgbẹ́ síta, ẹ jẹ́ kan dó. Àwọn ladies wọ́n dẹ̀ ya síta, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí gbóbò síta, wọ́n bẹ̀rẹ̀ sí fòbò sí sàárà. So ìpè mi ó dájú, gbogbo àgbáyé ló mọ̀. Ìpè òbò ló pè mí, ìpè okó ló pè mí. So please ẹ jọ̀ọ́ tó Ọlọ́run, ẹ má tún sòsì ní 2023, ní 2025 tá a fẹ́ mú yìí. Gbé ọpọlọ ẹ kalẹ̀. Kí ni nǹkan tí mo ṣe ní 2024 tí ó pay, tí ò yọ owó? Ọkọ níní ò kì í ṣe priority o. Ìyàwó níní ò kì í ṣe priority. Ọmọ bíbí ò kì í ṣe priority. Nǹkan tó compulsory láyé òun ni kó lówó. Mo gbọ́dọ̀ lówó sẹ́ẹ̀. But nǹkan tí o bá lè ṣe, wàá rò dáadáa pé ṣé nǹkan tí mo fẹ́ ṣe sí mi nípa ọmọlàkejì mi lára. Ẹni tó bá sọ pé mo ń pa òun lára bí mo ṣe wà yìí, àfi ẹni tó bá fẹ́ para ẹ̀ lára.
ẹnu mi mo fi ń sọ̀rọ̀ ọkọ àtòbò mi. Tó bá wùn ẹ́ kó gbọ́ wá dúró, tí ò bá wùn ẹ́ kó gbọ́ wá máa lọ. Mi ò ní kó wá wàásù fún mi. Nǹkan tèmi, ibi tèmi ti ń rówó nìyẹn. I'm a businessman. Okay? Gbogbo àwọn guest tí mo ń dó, gbogbo wọn ni mo ń lògo ẹ̀. Tí bá dó guest mẹ́wàá lédè, ògo mẹ́wàá nìyẹn ni màá lò. Ìdí nìyẹn mi ò kí máa ń dó obìnrin tó bá ti lógo. Okay? Obìnrin tó bá ti lógo, tó bá ti mọ̀ wípé kí n má lo ògo ẹ, má gbóbò wá bá mi, mo máa lo ògo ẹ yọ ni. Tó bá dẹ̀ ti lógo dáadáa, tí ògo ẹ bá pèsè owó fún mi dáadáa, bẹ́ẹ̀ náà ni màá ṣe tọ́jú ẹ sí. Tí bá ti dó ẹ, tí bá rí pé ògo ẹ ti yòrò, wípé ògo ẹ ti yòrò pé kò yọ owó bá pè mí, mi ò gbé fóònù ẹ mọ́. Àwọn guest tí mo ń dó ẹ, mo fi ń rìn ní ògo mi ni. Tó bá ṣe lè dóbò tuntun sí, bẹ́ẹ̀ náà lògo ẹ máa ṣe jẹ́ tuntun sí. Tó bá dó òbò kan, ògo ẹ máa old. Èmi ò kí ń dóbò àtijọ́. Okay? Òbò kan ògo kan ni, òbò kan ògo kan ni, òbò kan ògo kan ni, òbò kan ògo kan ni. Tó bá mọ̀ pé o ready àti jẹ́ kán lògo ẹ, má gbóbò wá o. Òun lẹ ti ń gbọ́ yìí o. Gbogbo ẹ̀yin tẹ́ ti sọ pé Ọba Solomon wá dó mi, wá dó mi, wá dó mi. Ògo ẹ máa yọ o. Ògo ẹ máa ṣe kí ni? Máa lo ayòrò. Má gbóbò ẹ wá máa o. Òun lẹ ti gbọ́ yìí o. Mo ti já yín o. Mi ò kì í ṣe àgbèrè pẹ̀lú ojú lásán o. Okay? Ìwọ tó dẹ̀ gbóbò dúró tó ní kó má lògo ẹ, ògo ẹ máa jìpẹ́ta mọ́ ẹ lára. Kò ní wúlò fún ẹ bí tàwọn lágbájá tó pera wọn ní secretary. Tó jẹ́ pé gàrí náà mọ everyday. Sápá láti inú sápá bọ́ sínú sápá. Láti inú fóònù gígìrán sí fóònù gígìrán. Wọ́n lógo wọn, ò fẹ́ kẹ́nìbọ̀dì lógo wọn. Ògo náà dẹ̀ wúlò fún wọn. Láti inú ká máa ta òkìrìkà fíríjì. Wọ́n ta fíríjì tuntun, fíríjì òkìrìkà náà ń tà. Àwọn iná lọ gbà ó. So wàá mú kan ní kó gbé ògo ẹ wá easily. Kí bá ẹ lò, kí fún ẹ lówó. Àbí kó ògo ẹ jìpẹ́ta mọ́ ẹ lára kó má wúlò. Wàá sì kan. O ò lè bọ́ nínú méjèèjì. Whether you like it or not, o máa padà gbógo ẹ wá ní easily. Ní kó gbé ògo yẹn wá easily. Ká máa lò, ká máa fún ẹ lówó. Àbí kó ògo yẹn kó dógùn mọ́ ẹ lára, kó jìpẹ́ta mọ́ bẹ́ẹ̀ kó má wúlò. Kó sáà máa fetí gbọ́ wípé ọmọ ológo ni mí o. Ọmọ ológo ni mí o. Ọmọ ológo ni ẹ o. Láti ìgbà tó ti sọ ọmọ ológo òfò ẹ, kí ló dá sí? Kí ló sí? Kí ló ti dá sí? Kí ló ti ṣe? Kí ni nǹkan tó ti ṣe? Gbé ògo ẹ fún ọkùnrin tó mọyì ògo ẹ. Nǹkan tá ń sọ fún yín nìyẹn. Ọkùnrin tó bá ti ń dó ẹ, tó bá ti ń tọ́jú ẹ, ẹni tó mọyì ògo ẹ nìyẹn. Ṣùgbọ́n ọkùnrin tó ń dó ẹ, tí ò tọ́jú ẹ, fílẹ̀ má fẹ́ mọ́. Ó ti yẹ. I come again. Ọkùnrin tó bá ti ń dó ẹ, tó ti ń lo ògo ẹ, tó ti ń tọ́jú ẹ, kí ló fẹ́ fògo ṣe tẹ́lẹ̀? Ṣèbí kó fi gẹ̀ẹ́tì owó ni, ó dẹ̀ ti fún ẹ lówó. Kí ló tún wá? Ṣùgbọ́n o ní ẹ̀ẹ̀kan bá lògo mi ò ní dóko. Ògo ẹ wá jìpẹ́ta mọ́ ẹ lára. Ògo aṣọ ẹ darúgbó, aṣọ ẹ di dìdìrín, aṣọ ẹ di gẹ̀ẹ́lẹ̀. Torí kò produce nǹkan tó yẹ kó produce. Kí ni mo lè fi ògo wé? Yes, ògo dàbí spam ni. Nígbà tí o bá kọ̀ tí ò dóko àbí tí ò dóbò, spam ẹ máa dógùn sí ẹ nínú, á dòkúta. Bọ́dì ẹ gan ò ní renew. Bọ̀ tó bá dóko, tí spam ẹ bá bẹ̀rẹ̀ sí ń da àwọn omi rádaràda yẹn jáde. Okay, o ti ready? Olúwabùnmi Àjọkẹ́ Àdé, Ọba, I'm ready o. Okay, wá sókè. Tó bá ti ready,
torí láti àárọ̀ láti èní yìí lọ mo máa wà lótẹ̀ di Sunday. So ìwọ tó bá mọ̀ wípé kán máa lo ògo ẹ pé o ti rẹ́dí àti gbé ògo ẹ sílẹ̀ easily, máa bọ̀ lókè kájọ sọ́ọ̀kì kájọ ní agreement. Wàá farabalẹ̀ gbé ògo ẹ wá ni àwa máa lò, àdé máa fún ẹ lówó gidi. But ìjọ́ tí ògo ẹ ò bá ti yọ owó mọ́, olùgbàdì ayé, mo lé ẹ dànù. Èmi yóò máa yọ̀ nínú Olúwa, Olúwa ṣeun tó fèrè síṣẹ́ mi. How much? Kí ni tèmi pẹ̀? Ó depend bí ògo ẹ bá ṣe tó náà. Ó depend nǹkan tó bá produce. Tí bá dún ẹ lé ní oye tó bá wọlé fún mi lọ́jọ́ kejì, la máa fi mọ oye tá fẹ́ máa fún ẹ. O ò ní price. Ó depend bógo ẹ bá ṣe full tó, bí current ẹ bá ṣe full tó. Èyí sí àwọn ògo tó máa mú 1,000, 2,000 wá. Àwọn ògo kan wà tó jẹ́ wípé but ẹ kọ́kọ́ wá dictate ara yín náà bóyá o lógo bóyá o lógo. Mo ti sọ fún yín, bíbí la ti mọ obìnrin tó bá lógo, tó bá ti kọná nígbà mẹ́ta why current ẹ̀ sì full nìyẹn. Tó bá kọná lẹ́ẹ̀mejì why èyí túmọ̀ sí wípé ògo ẹ ti ń lò díẹ̀díẹ̀. Tó bá kọná lẹ́ẹ̀kan why èyí túmọ̀ sí wípé current ẹ ti lò. Tí ò bá kọná mọ́ o ti kú already. Bó bá òun kó fine ju egbin lọ, ò jẹ́ nǹkan kan mọ́, empty barrel dẹ̀ ni ẹ́. So ìwọ obìnrin tó bá fẹ́ mọ̀ bóyá o lógo bóyá o lógo, o lè sanwó ká bá yẹ̀ wò. Tàbí kò yí ẹ. Tí bá ti mọ̀ pé o lógo mọ́, o gbọ́dọ̀ lọ ṣiṣẹ́ tó máa fi tógo ẹ máa fi padà, tó máa fi gba ògo ẹ padà lọ́wọ́ àwọn ọkùnrin. So tó bá fẹ́ mọ̀ pé o lógo, o lè send request ká bá ẹ wò. Kàbí ká mọ ibi tí current ògo ẹ dé. So bó ṣe rí nìyẹn. So ìwọ tó bá ní question wo lè béèrè ní comment section. Àwọn ẹ̀kọ́ tó fẹ́ fún yín láàárọ̀ yìí nìyẹn mo ti sọ fún yín yẹn. Nǹkan tó bá mọ̀ pé ó ń ṣe ní 2024 tó pay ẹ, tó mú ẹ ní ìlọsíwájú, má stop ẹ ní 2025 o. Má jẹ́ kí anybody wá ẹ ṣòfò fún ẹ ní happy new year o. So nǹkan tó bá dẹ̀ mọ̀ pé ó ń ṣe ní 2024 tí ò pay ẹ, stop ẹ o. Ọkùnrin, what about man? Ẹ̀yin ọkùnrin, bó ṣe wà lọ́kùnrin náà ló ṣe wà lóbìnrin o. Àwọn obìnrin kan wà, wọ́n máa ń láì kọ́ máa ṣe olóṣó kiri. Ọkùnrin tó bá lógo náà, ó máa work fún obìnrin yẹn. Àwọn obìnrin ló máa ń náwó fọ́kùnrin, kì í ṣe pé wọ́n gọ̀ o. Àwọn obìnrin tó bá ti rìn débi tí mo rìn dé, àwọn ló máa ń náwó fún ọkùnrin. So owó nǹkan tó go ẹ produce ló ná sí ẹ, kì í ṣe bó ṣàdédé fún ẹ lówó. So obìnrin tó bá lè máa ṣe bẹ́ẹ̀ yẹn, ó máa jẹ lọ gan. Àwọn obìnrin kan náà máa ń náwó fọ́kùnrin. So nǹkan tó go ẹ bá produce, àwọn obìnrin tó bá ń ṣe business yẹn, tó bá dó wọn, tó bá tà. Àwọn obìnrin kan tẹ̀ wá níbí gan. Ọkùnrin kan dó ẹ, wò tà. Ayé ẹ ní lọ síwájú, wò tún fọkùnrin sílẹ̀, òsì ló ń ṣe náà. O gbọ́dọ̀ kọ́kọ́ rí pé o lógo ọkùnrin yẹn yọ ná, kó tó rí pé wà tó sún síwájú. Ọkùnrin tó bá sì ń dó ẹ, táyé ẹ sì ń lọ síwájú, má fi lẹ̀. Àwa máa já yín tán ni o. How can I know I get ògo? A máa bá wá yẹ̀ wò nínú. Olójú inú nìkan ló máa ń rẹ́ tó bá lógo. So olójú inú nìkan ló máa. So tọkùnrin bá ń ṣe àgbèrè, what man can do to retrieve the glory back again? So tí ọkùnrin ò bá lógo mọ́, ó máa wá ṣiṣẹ́ ni o. A máa wá gba ògo yẹn padà lọ́wọ́ àwọn obìnrin wọ̀nyẹn. Ó máa wá gba àwọn ògo yẹn padà. Níṣẹ́ ló dàbí ẹni tí bátìrì ẹ̀ kó máa lọ ṣáàjì ẹ̀ ni.
bí wọ́n ṣe wà yìí ní iye 2009 wọ́n ti lo ògo mi yọ mo ẹsẹ̀ tún gbà padà ni because láyé ìgbà yẹn àwọn big madam ni mo fẹ́ àwọn jìgolo mo ti pẹ́ nídìí iṣẹ́ jìgolo gan o so ìwọ tó ògo ẹ bá ti yọ ayé ẹ̀ gan ò lè nílọ síwájú má yẹ kí parọ́ tán ẹ̀ nǹkan tó wá burú lórí ọ̀rọ̀ ògo tá à ń sọ yìí ni wípé tí o bá gbé sára tí o bá lò kò wúlò àdúrà ni wípé kó rẹ́ni báyìí lò tó máa mọ iyì ẹ̀ tó bá ti pàdé ẹni tó máa báyìí lò tó máa mọ iyì ẹ̀ o ti ṣoríire ògo yẹn ni Joseph lọ lò nílé Pọ́tífárì tíyàwó Pọ́tífárì fi sọ pé òun fẹ́ bá sùn àwọn kan pè ní àásìkí so let me tell you something kò possible kó má lo ògo ẹ̀ kò sí bó ti fẹ́ sí but àdúrà tó máa gbà ní wípé kí n pàdé ẹni tó máa lo ògo mi tó máa mọ iyì ẹ̀ tó máa lè tọ́jú mi because ògo is buy and sell use what you have to collect what you don't have lówó bọ̀ tó lógo o wá gbé ògo yẹn sára ògo ẹ̀ máa jí pẹ́ta mọ́ ẹ lórí ni káyàrá pa ìwà tó ògo ẹ̀ ògo rádaràda wò ni ògo tí ò produce owó irú ògo rádaràda wò ni ògo is a give and take whether you like it or not they must wo gbọ́dọ̀ ta bọ̀ tó bá lọ ta fún aláwìn orí burúkú bá ẹ nìyẹn tó bá lọ ta fún aláwìn wo sórí ibú nìyẹn má ta ògo ẹ fún aláwìn. ìwọ tó bá fẹ́ kí n pàfọ́ọ̀mù fún ẹ tó bá ti ní 2 million naira ẹ lọ́wọ́ ó ti lọ bẹ́ẹ̀ yẹn consolidate wàá dẹ̀ sanwó sílẹ̀ because mo ti gba sóò sílẹ̀ jọ jábìjàbì kó má lọ bọ́ sí sóò tí mo gbà sílẹ̀ so ìwọ tó bá dé ìdí mi tó bá ti dé 2 million naira o lè pe ọba Solomon sí anywhere so bó ṣe rí nìyẹn so ẹ̀yin obìnrin tó lógo yẹn tí ògo ẹ ti jì pẹ́ta mọ́ ẹ lára tí ò rẹ́ni báyìí lò o lè DM mi 08134276756 so àbá ẹ lò á dẹ̀ máa fún ẹ lówó tógo ẹ bá ti produce owó gidi 08134276756 WhatsApp number mi ni wàá send voice message sí mi wípé first of all wàá kọ́kọ́ sanwó tí máa fi kọ́kọ́ bá ẹ wò bẹ́ẹ̀ ológo tí bá ti rí wípé ológo àìsàn wàá sọ̀rọ̀ wípé òkè ìjọ ọ̀la máa wá tá máa dóra mi ò kí ń lo kọ́ńdọ̀mù o bó o lóyún ìwọ fúnra ló máa dá tọ́ oyún ẹ̀mí ìmọ̀ ń pa ẹ̀ tèmi ni pé kí n dó ẹ kí n tàpù ògo ẹ kí n dẹ̀ fún ẹ lówó ó tán kò sí ètò kàn mí kan o fẹ́ bímọ ò bímọ mi ìmọ̀ ń pa ẹ̀ bó o lóyún fẹ́lẹ́ da ẹni mi ìmọ̀ ń pa ẹ̀ mi ò gbé bùkátà o kí n lo ògo ẹ kí fún ẹ lówó ni o tó go ọba ti produce owó gidi inú ẹ máa bí mi ni o kò sí ètò kan mi kan o nídìí o lẹ́yìn o tó bá lógo tó bá nídìí tó lẹ́yìn ọ̀fọ̀ tí ò lógo ẹ̀ẹ̀kan tí bá dọ́ ẹ báyà ò pàdé mọ́ mi ò ráyè o obìnrin tó bá lógo lèmi ń dó kiri o mi ò kí n dóbìnrin tó bá lógo tógo ẹ ti yìnrìn o tógo ẹ ti yẹ o. tí question mi bá tó wà tó béèrè o àwọn ẹlẹ́bi ló dé bá mi ń ṣe life lọ́jọ́ mẹ́ta yìí a ọ̀rẹ́ ni fún mi ní gift mọ́ it's a pity for this generation tó bá fẹ́ yẹ ògo ẹ wò ìgbé wo fẹ́ kí báyìí yẹ ògo ẹ wò màá gba 20,000 lọ́wọ́ ẹ kí n fi ṣàánú yín tí bá fẹ́ báyìí yẹ ògo wò 100,000 máa ń gbà bọ̀ tó bá fẹ́ kí n báyìí yẹ current ògo ẹ wò wàá san 100,000 so wàá di san 100,000 ó kéré wàá san 20,000 máa báyìí yẹ wò. Please bless me. I need your help.
ní orúkọ Jésù ẹ̀ ní rí help yẹn. Ẹni tó bá ti ní mentality wípé èèyàn kan ló lè help òun kò lè rí help táyé máa fi parẹ́. You need my help. What type of stupid help is that? If you don't help yourself, nobody will help you. This is ìjọ ọmọlúwàbí. Ó mọ nǹkan tí mo là kọjá kí tó kọ́ ìjọ yìí ni. Ó mọ nǹkan tí mo pass through. Ìjọ náà ló wúlò fún gbogbo àgbáyé yẹn. Ó mọ iye èèyàn tí a ń dá lóhùn nínú ìjọ yìí everyday. Àwọn èèyàn tí ìjọ yìí ń produce. Tá bá fẹ́ ṣe consultation fẹ́ nìkan is 10k. Ìjọ ọmọlúwàbí tẹ́ ń wò yìí, àwa ni babaláwo tó ní huge of population jù nínú àwọn tí wọ́n dá lóhùn. Yes, ìjọ ọmọlúwàbí tẹ́ ń wò yìí. Tó bá fẹ́ dá Ifá lọ́wọ́ wa, ó máa tò sí queue ni. Ìbájẹ́ pé orí internet ló ti fẹ́ dá o, ìbájẹ́ fẹ́ wá physical o, ó máa tò sí queue. Bẹ́ẹ̀ ni, ìgbà tí mo bẹ̀rẹ̀ ẹ̀ nígbà yẹn, so easy ni. But today, it's giving me a huge money. Every day. Àwọn kan tó wá ń wá sí ìjọ ọmọlúwàbí yẹn tó jẹ́ wípé wọ́n mọ ore. Tó bá ti ṣiṣẹ́ fún wọn báyìí, after some months, hello Ọba Solomoni, a fẹ́ ta yín lọ́rẹ. Àwọn babaláwo yẹn good gan. Hello, ẹ gba 500, ẹ gba 1 million, ẹ gba 3 million, ẹ gba 2 million, ẹ gba 5 million. Tá a bá ti ṣe sílẹ̀, ṣé a lè máa jẹ́ ẹ̀sìn? Ìnira lèèyàn fi ń ṣe nǹkan. You are fearing to start something and you want to succeed. You need to start something. Wọ́n máa jìyà ṣe nǹkan ni, wọ́n máa hustle ara ẹ̀ ṣe nǹkan. Wàá nira ẹ lára láti ṣe nǹkan. Tó bá ti di ẹ̀rọ ló wá ń di olówó. Orí bẹ́ẹ̀dì lèmi máa ń wà, mi ò kí ń ṣiṣẹ́ mọ́. Àwa ti produce iṣẹ́ sílẹ̀. At least company tí mo ní bí mo ṣe kéré tó yìí báyìí, máa ní company tó 6 ní ibi tó wó ti ń wọlé fún mi in this Nigeria. Àwa ò ní kó ní Nigeria yìí, but ebi ò lè pa wá. Mo ní company jigolo, mo ní company àgbo, mo ní company babaláwo, mo ní company tí wọ́n ti ń ṣe ìwé. Mo ń ta ìwé bí mo ṣe wà yẹ́ ò mọ̀. Ṣé ìwé gan wà bí? Mo ní company tó ti ṣe bàtà. Okay? Gbogbo ẹ̀ ló wà registered o. Kì í ṣe company àfẹnujẹ́ o. Okay? Mo ti ní company TikTok o. Mo ní company Instagram o. Mo ní company Facebook o. Mo ní company YouTube o. Owó ti pọ̀ jù mí. Kò sí kò tí fẹ́ fowó ṣe mọ́. I don't need money. Tèmi ni pé kí sáà máa ṣàánú, kí sáà máa ṣoore fáwọn ènìyàn. Ká ní pé mo fẹ́ lọ sí ìlú òyìnbó nísìnyí tí mo fẹ́ kọ́ mansion ni wọ́n sì ní ìdí owó. Mi ò kọ́ mansion. Kò sí kò tí fẹ́ fi mansion ṣe. Kò sí kò tí fẹ́ fi ìlú òyìnbó ṣe. Tèmi ni pé kí n jí láàárọ̀, dóbò jẹun, ó tán. Kówó dẹ̀ máa wọlé. Kò sí kò tí fẹ́ lọ mú ní ìlú òyìnbó. Kò sí kò tí fẹ́ fi mansion ṣe. Kò sí kò tí fẹ́ fi mọ́tò 100 million ṣe. I don't need it. Bẹ́ẹ̀ gbé fún mi, màá tà. Bẹ́ẹ̀ gbé mọ́tò 100 million fún mi, màá tà ni. Kò sí kò tí fẹ́ fi ṣe. I don't need it. I like simple life. Simple life. Ìwọ tó bá sọ pé o need help, tó bá ti lè dó oko, tí bá ti lè lo ògo, ẹ máa help ẹ now. Very simple. But kò sí ọkùnrin kankan tó lè rí help lọ́wọ́ mi. Àfi ọkùnrin tí Holy Center bá rán mi sí. I come again. Ìwọ obìnrin gbọ́, tí o bá ti jẹ́ ìyàwó ilé, bóyá single mother ni ẹ, bóyá single lady ni ẹ, tó bá ti lógo,
tí bá ti lè dó ẹ kí n gba ògo ẹ kí wá fún ẹ lówó àyè wà. ṣùgbọ́n tó bá jẹ́ single lady tí ò lógo ò lè rí help lọ́wọ́ mi. èmi máa ń fi kan gbà kan lọ́wọ́ ènìyàn ni. kábíyèsí Elédùmarè, mo máa fi kan gbà kan lọ́wọ́ ẹ, máa gba ògo ẹ, máa fún ẹ lówó. ò gbọ́rọ̀ ẹ̀ rí. ẹ ò lè rí irú èèyàn bí ọba Solomoni mọ́. àwa máa sọ òtítọ́ fún ẹ ní, àwa ò ní purọ́. wọ́mà yìí tí o ti rẹ́dà ti gbógo ẹ lẹ̀, èmi máa tọ́jú ẹ, máa ṣí ṣọ́ọ̀bù fún ẹ, máa gba ṣọ́ọ̀bù fún ẹ, máa take good care ẹ, máa dó ẹ. but ìwọ kọ́ ló máa pè mí pé o fẹ́ dóko. ìjọ tó bá wù mí ni máa pè ẹ́ pé ẹ ló wá bá mi níbi báyìí, wá bá mi níbi báyìí, wá bá mi níbi báyìí. ó tán, tàbá ti jọ dóra máa fún ẹ lówó. ṣùgbọ́n pé o ò lógo, mo dó ẹ kan, aláàtì mi ò dún lọ́jọ́ kejì, ẹnìkan fún mi lówó òjijì. ìjọ tí èèyàn kan ìjọ wo ná, ìjọ wo ná fún mi ní 600,000 níbí. obìnrin kan ni mo lọ dólò tẹ̀, bí mo ṣe dé ní 600,000 ti wọlé. mo kàn máàkì obìnrin yẹn wípé wọ́n máa lógo díẹ̀. mo kàn máàkì ẹ̀ sínú mi tí ìpele nìyẹn o. bọ̀ mo máa pè, mo máa fún lówó. àbí kò yé pé mi ṣe máa operate nìyẹn. mo dó ẹ, mo délé, mi ò gba alert. bó bá pè mí máa block ẹ̀ dànù, káyàrá pa ẹ̀ dànù. mi ò kí báyìí tó bá lógo rìn. èmi ò ṣàgbèrè because of pé mo ní ìdòbò. mo ń ṣàgbèrè torí tó wó ni. mo fi ń powó ni, mo fàgbèrè tèmi powó ni. kí n tèmi pẹ̀lú rádaràda, ìdí òfò rádaràda wò nìyẹn mo fẹ́ jẹ. bó fún ìfẹ́ lẹ́ dáa. mo máa dó ẹ, máa lógo ẹ, máa fún ẹ lówó. that is it. tó bá ti pay ẹ náà. hello. Ẹ káàárọ̀. Àti kámẹ́rà yẹn. Mo ń bọ̀. Ẹ káàárọ̀ sà. Ẹni single mother ní àdúgbò lẹ́nu. Bẹ́ẹ̀ ni sà. Òkè Friday àti gbogbo ní kílẹ̀. Yes sà. Ẹ sọ̀rọ̀. Yes sà. Ẹ dìde dúró náà. Ẹ bá tó tẹ̀sán. Ṣé kìí ṣe pé ẹ lọ́rùn mọ́dì? Kílẹ̀ sọ. Ṣé kìí ṣe pé ẹ lọ́rùn mọ́dì? Rárá o, gáwọn mo wọ̀. Ṣé gáwọn tẹ wọ̀ ẹ máa gbé ṣèpù yín jáde? Bẹ́ẹ̀ ni sà. Bóyá ayẹ́yìn wá. Ó mà yá orí yín sẹ́ẹ̀. Ṣé ẹ gbé kámẹ́rà yín sílẹ̀ dáadáa? Wọ́n bàbà. Ìlú wo lẹ ń gbé? Ìkòròdú. Ẹ ní sùúrù. Ẹ gbẹ́yìn síbí. Ẹ dúró bẹ́ẹ̀ yẹn. Ó yá ẹ fa aṣọ yẹn mọ́ra. Woman ṣe ẹ ní dátà ni àbẹ̀ ń kọ́ọ̀lù ni. Ẹ fa aṣọ yẹn mọ́ra. Ẹ jásẹ̀ mọ́lẹ̀. Wàláì tàláì. Ó yá ẹ yóò síbí. Ta ló pè yín? Ta ló pè yín? WhatsApp call ni sà. Ọjà yín tà tó bẹ́ẹ̀ yẹn ni. Láàárọ̀ kùtù hàì. Ṣé ẹ ti má rì ni? Rárá sà. Single kílẹ̀ pé? Kílẹ̀ sọ. Single mother ni. Bẹ́ẹ̀ ni sà. Ọmọ mélòó? Ẹyọ kan. Iṣẹ́ wo lẹ ń ṣe? Tailor. Ṣé ẹ ti ní ṣọ́ọ̀bù? Rárá. Ẹ ní ṣọ́ọ̀bù? Ilé lẹ ti ń ránṣọ?
Inú ilé mo ti ń ránṣọ. ẹ ṣọ́ Bẹ́ẹ̀ sà. ẹ ti ní ṣọ́ọ̀bù. woman yìí dà ta ló tá ẹ tó ń pè ẹ yìí báyìí Ọlọ́run mi. ta ló fẹ́ ta ló tá ẹ láàárọ̀ yìí ta ló block ẹni ẹ dànù ẹni ẹ fẹ́ máa dùn náà o lè block ẹ tó pè é dànù ni. hello. Mo ń gbọ́ yín sà. kí ló tẹ̀ ní ṣọ́ọ̀bù. Mo ò tí ì rí owó gba ṣọ́ọ̀bù mi sà. ẹ tí ì rí owó gba ṣọ́ọ̀bù. Yes sà. ẹ kà ti gbígbó yín sílẹ̀. Yes sà. ṣé máa lò ó. Yes sà. èlò ló ń gba ṣọ́ọ̀bù láti. Àyè tó kéré jù ń bí by 150 ni sà. ẹ jẹ́ kọ́kọ́ fún yín lówó ṣọ́ọ̀bù náà ẹ lè mọ̀ pé mo láìkì yín gan ẹ jẹ́ kọ́kọ́ fún yín lówó ṣọ́ọ̀bù. Ẹ ṣé sà. ẹ máa rà láti lẹ́sẹ̀kẹsẹ̀. Bẹ́ẹ̀ ni sà. má ṣe. ẹ ti ṣoríire pé ẹ tẹ bóòdù ẹ bọ́ ìta wípé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti gbogbo yín pè mí wọ́n máa fún un báyé yín jẹ́. Ẹ ṣé sà. The other bank. Bank ilẹ̀. OPA sà. OPA. Ẹ máa rà láti lẹ́sẹ̀kẹsẹ̀. Bẹ́ẹ̀ ni sà. OPA. Enter destination account number. Time is going. 81. Go on. 06. 06. Go on. 400. 400. Go on. 846. 846. Zainab. Yes sir. Ẹ wo àkáǹtì yìí ló lẹ rí mbẹ. Mo gbọ́ sà. Ó máa ti soríire láàárọ̀ yìí mo máa fọwọ́ bà ayé ẹ̀ jẹ́ ni pé o tẹ bọ́ ìta o pretend o ní God o dẹ̀ jáde tán wípé kí n máa lògo ẹ o ṣe kò ń gẹ́ oríire nìyẹn o ṣe kò ń gẹ́ orí máa fọwọ́ bà ayé ẹ̀ jẹ́ o ṣe kò ń gẹ́ orí nìyẹn o hate pretender people o hate kéèyàn máa pretend. I hate kéèyàn máa pretend. I hate pretender people. Tó bá ti rí owó yẹn kó padà wá confirm o. Àìjẹ́ bẹ́ẹ̀ o jẹ ogún tẹ̀ tán nìyẹn. O fi kan kékeré bà nǹkan lé lájẹ́ nìyẹn. Mo máa block ẹ dànù. Mi ò ní pàdé ẹ máa ní ríra mọ́. Ó mọ̀ mi. Èmi tó jẹ́ pé ìwìn ni mí ẹ bọ́ra lè mi. Ìwà mi ò lè yé anybody. Ìwà mi. Kò sẹ́ni tó lè yé ọlọ́gbọ́n nìkan ni ọ̀rọ̀ mi lè yé kò ní yá sí èrè èmi ẹkùn tí àwọn holy center bá síjú àánú bù wẹ́ báyìí wọ́n ti ṣoríire èmi tó jẹ́ pé àwọn àlìjànà tó bá mi ń ṣiṣẹ́ wọ́n wọ 1 billion tó bá ṣe kòńgẹ́ àlìjànà mi wọ́n ti ṣoríire má ṣe o. ẹ sì dárúkọ woman náà mọ̀ ṣe dárúkọ ẹ dá handle ẹ mọ̀ kí lè mọ̀ bó ṣe fẹ́ block ẹ tó bá padà wá confirm owó ẹ fún mi ṣe dá handle woman náà mọ̀ ẹ dá handle ẹ mọ̀ ok wọ́n ní àbí lórúkọ ẹ tó bá ti rí owó padà wá síbí kó wá confirm oye tó rí mo fẹ́ gbọ́ kọ́ lè mọ̀ pé náà bí ṣeré pé ó gbá epo pọ̀ ńlẹ̀ bí yẹ̀pẹ̀. Ṣé o ti rí àbí o ti rí? Èmi tó jẹ́ pé tí àwọn holy center bá ti sí ojú lé ẹ o ti ṣoríire ni.
ẹ sí kámẹ́rà o mo ti rí sà. ẹ sí kámẹ́rà o mo bọ̀ sà. mo sọ anything o mo bọ̀ ojú sà. lọ wà. mo ti rí sà. mo ti rí. Èló lẹ rí. 145,000 sà. 102 kíni. 145. báńkì àwọn wèrè lẹ́ ń lò ní 150 mo sẹ́ǹdì báwo ló ti jẹ́ 145. bóyá màá lọ tún wò bọ̀ mo rí pé ó accumulate tí mo tẹ̀ rí mo lọ́wọ́ iye tẹ́sẹ̀ bọ̀ mo mọ̀ pé mo lówó ní àkáǹtì mi ó kọ̀ accumulate síbẹ̀ ni. kí ló jẹ́ accumulate kí ló wọ́ ìlú náà accumulate lọ́kàn fáwọn iye tí mo fún yín. ok sà. àbára fẹ́ pa ó pè ní wọ́n yọ 5,000 150 ní sà. 150 ní sà. 150. 150 ni mo send oye tẹ́ pé nìyẹn oye tẹ́ sọ wípé wọ́n gba ṣọ́ọ̀bù kékeré nìyẹn. bẹ́ẹ̀ ni sà. sọ̀rọ̀ pa àti ṣe anything nísìnyí. sà. sọ̀rọ̀ pa àti ṣe kankan. sọ̀rọ̀ pa àti ṣe kankan àti ìjọra àti ṣe anything láì. yes sà yes sà. àbá ti ṣe kankan. kí lẹ sọ. ṣé àti ìjọra ń sìn. rárá sà rárá sà. owó tí mo fún ẹ yẹn owó pé mo wà realistic mo bọ́ ìta tán mo sọ fún ayé wípé òkè kọ́ba Solomon máa lògbó ẹ lọ owó tó kọ́kọ́ gbà nìyẹn. ẹ ṣe gan ni sà. tí bá bẹ̀rẹ̀ sí wá ń lògbó yẹn tó bá rí pé oògùn yẹn mú nǹkan gidi jáde owó ti sórí rẹ nìyẹn. ẹ ṣe gan ni sà. ẹ ti ní WhatsApp number mi. rárá sà. ọ̀ya ẹ̀kọ́ ilẹ̀ bẹ́ẹ̀ yẹn lórí tẹ́ bá ti tóbi ọ̀gbìn ẹ̀ ó tóbi gbé nìyẹn àìmọye ń tàbí fún ọgbọ́n ní àdá àrántí ẹ̀ mo ní báyìí ṣé kí chaati ní privately ṣe ń gbà. èmi lè má ráyè o ó yá screenshot share bẹ́ẹ̀ òun ní kíìsì kọ yẹn. ok mo ti rí sà. WhatsApp number mi nìyẹn ẹ máa wá send voice message pé obìnrin tí mo ẹsẹ̀ fẹ́ lò gbé ẹ ní 2024 yìí ní December yìí. ok sà. ẹ ṣe kí n sọ. má yẹ ká pàdé mọ́. yes sà. Bye for now. Okay. Èmi ò ráyè sẹ̀pẹ̀tẹ́rì o. Olúpẹpẹ obìnrin ti ṣe kò gẹ́ orí láàárọ̀ yìí. Ìwọ ló ń pretend níwájú ọba Solomon wo lùgbàdì ayé. O lọ ń ṣe bíi pé o holy pé o wà holy káyìrá pa ẹ́ dànù pẹ̀lú holy. Ìwọ holy. Irú holy òfòwò nìyẹn. Ìwọ holy mo sọ fún mi pé anybody lè gé mi di ogo ẹ mú kógo ẹ jì pẹ́ ta mọ́ ẹ lára ń bẹ̀ rédèrèdè woman ẹ ti soríire gbé sùn orí level tí mo fi sí yẹn tó bá maintain ẹ dáadáa ẹ̀yin tẹ́ bá mọ̀ ládùúgbò tẹ́ bá máa padà rí woman yẹn after 3 months ẹ̀rọ àbà yẹn wípé báwo ló ṣe ṣe sí oṣoògùn owó ni kó o má lọ gba ṣọ́ọ̀bù yẹn tí o bá gba ṣọ́ọ̀bù yẹn ó ṣera ṣùgbọ́n wọ́n padà wá kó sọ fún mi kó o ti gba ṣọ́ọ̀bù wípé ibi tó bá dé rè jẹ́ kí n wo ọjà tó wà ní ṣọ́ọ̀bù yẹn kó wo àrà tó ń fẹ́ dá síbẹ̀ yẹn ẹ̀rọ àbá wípé o pàdé ènìyàn o pàdé ọba àgbáyé bí inú ọba àgbáyé bá ti yọ sí ẹ o ṣoríire kí ni tèmi pẹ̀lú òbò káyàrá pa òbò wọ́n mọ iye òbò tèmi dólédè mo ì máa dóbò lénìí mo dóbò lénìí báyìí mi ìdóbò lénìí èsì mo ì máa dóbò 6 mo ì máa ṣe 6 sọ̀m lénìí èmi ráyè gbogbo sẹpẹtẹrì mo hate pretender people kéèyàn máa pretend mo hate àwọn tó bá ń pretend àwọn tó bá ń claim holy I hate them. Bíbélì sọ wípé ìbá ṣe pé kí wọ́n máa ṣe àmì ẹ̀ṣẹ̀ ta ni ìbá dúró nítorí ìdájí wà lọ́dọ̀ rẹ̀ nígbà tí Dáfídì máa kọ lẹ́tà ó ní nínú àìṣedéédé la gbé bí mi àti nínú ẹ̀ṣẹ̀ nìyà mi lóyún mi ìwọ fẹ́ máa claim holy níwájú mi ìwọ fẹ́ sọ fún mi pé o kì í dóbò o kì í dóko o fẹ́ máa claim holy níwájú ọba Solomon káyìrá pa ìwọ holy tó mi rédèrèdè. Hi, Ọba. Ẹ káàárọ̀ sà. Mo fẹ́ wọ nǹkan ni o, ẹ má bínú.
Okay, I didn't talk about it. Hi. Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀? I'm calling from Nigeria. Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀? Nigeria. Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀? Nigeria. So Nàìjíríà ò tóbi àbí? Nàìjíríà. Lagos. Ṣé mo wá Nàìjíríà kiri àbí? Ẹ má bínú sá. Ẹ dìde kẹ́sì 360 káwọ́ kan tí ẹ. Okay. Ẹ jọ̀ọ́ mo fẹ́ sọ̀rọ̀ mi ní ìdòwò mi ò wá tọrọ nǹkan kan lọ́wọ́ yín o. Mo Tó bá fẹ́ sọ̀rọ̀ mo fi dé kọ́kọ́ wo 360 ẹ̀ náà. Ẹni tí n bá ti lè fẹ́ mi ò kí bá sọ̀rọ̀. Mo kàn fẹ́ yín nìkan ṣe pé mo wá béèrè nǹkan. Tẹ bá fẹ́ mi náà ṣé mi ò ní rí ìdí ni tèmi ní nǹkan tó fẹ́ ni. Sójú mo fẹ́ ni. Okay. Tó bá ti rí background délé ọtí mo fẹ́ ní ṣe nà. Kí ẹ sọ? Ẹni tó bá ti rí background délé ọtí mo fẹ́ ní ṣe. O kò ṣe tálákà. Ẹ ní sùúrù o. Ẹ lọ pọ́ǹpù ìdí ni. No. Ẹ̀yin lẹ́nu ìdí. Ẹ̀yin lẹ́ni. Ìlú wo lẹ ń gbé tẹ́lẹ̀ kó tó pẹ́ wá sí Nàìjíríà yìí? UK, London. Ẹ ní sùúrù o. Ọmọ president. No. Wá ìpèrú mọ́tò wo lẹ ń lò? Range Rover. Range Rover. Ṣé a lè ríra lé? No problem. Torí mo like yín gan. Ṣé wọn ní máa screen record báyìí? Mi ìfẹ́ ẹjọ́ ẹ má bínú. Wọ́n lè screen record. So kí ni mo ń gbádùn ẹsẹ̀ níbo lẹ sọ pé wà táàdì bó lẹ wà lẹ́kọ̀ọ́? Phase 1, Lekki Phase 1. Ṣé kí n máa bọ̀ ń sìn ni tàbí ẹ máa bọ̀ níbi tí mo wà? Ẹ lè máa bọ̀ torí mo like yín gan. Mo ti máa ń wo profile yín, so mo ti máa ń ra àwọn videos yín, so yeah. Ok, jẹ́ ká ṣe báyìí so that kí ọ̀rọ̀ bá dẹ̀ wá. Sir? So jẹ́ kí sáré fún ẹ ní WhatsApp number mi ká lọ sọ̀rọ̀ lè tó kù ní WhatsApp ká lọ sí fídíò Okay. as I say camera down wait and get. Okay. Ṣé wàá ṣe àbúrò sí? Anything for Kábíyèsí. Oya 081. Okay. Kí ló ń jẹ́ òkè ṣé o ti ń kọ́ ni? Màá screen record ẹ̀ tó bá kọ sí comment section. Ok, òun ni kíìsì kọ yẹn. 08134, okay. So the screen record ẹ̀. Bẹ́ẹ̀. So kò kàn send voice message sí mi wípé òbò tuntun Èkó. Kí ni kí n sọ? Wàá ní òbò tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ dó lẹ́kọ̀ọ́. Òbò tuntun tí mo ṣẹ̀ fẹ́ dó lẹ́kọ̀ọ́. Okay. Ti yé mi pé ẹni yìí mo ẹsẹ̀ pàdé ẹni because òbò pọ̀ lẹ́kọ̀ọ́ mélòó mo fẹ́ kà. Okay. But I like everything about you. All right, thank you, sir. Wọ́n ṣe ẹ ti rí fídíò oko tí mo send ẹ rí pé oko mi ló ń trend ní gbòòrò báyìí ẹ rí lady tó káàkiri tó send fídíò oko mi sí gbòòrò ẹ tí rí. Mo ń ṣoko yín oko egungun ni. No. Ìyẹn oko tó wọ̀ yẹn má sọ yẹn. Oko ti tèmi gangan ẹ tí rí kò tí sí ẹ tí rí ni. Jẹ́ kí n fi hàn án. Ó ti wà ní gbòòrò látijọ́ yìí. Ṣé ẹ rí látijọ́ yìí? Ìjọ tó Ọlọ́run jábá ṣe kámẹ́rà dàn jábá mi ṣe tọ́sẹ̀ kó bá mi jù sí ìgbèrè because mo like káwọn èèyàn patronize mi ẹjọ́ tó Ọlọ́run. Okay. After this program a sọ̀rọ̀ ní WhatsApp. So but jẹ́ dá fi hàn. Ó kó yẹn pé méjì ní gbogbo àgbáyé ló ti wà.
àwọn street oko kì í ṣe àwọn oko rádaràda kì í ṣe àwọn oko gbẹ̀lẹ̀. Ó tóbi gan àbí? Wàá rí nísìnyí àwọn ó kì í tẹ́tí sí báyìí ló ń bọ̀. ló ti rí oko nìyẹn oko kéré tó bá jẹ́ pé tá bá ti kó níbi ìsábà máa pè mí ní WhatsApp mo máa ká tó wẹ̀ nìyẹn kúrò. Àwọn gùn gan o. Iṣẹ́ burúkú ni tó pọ̀ ńlẹ̀ bí yẹ̀pẹ̀ mo kì í fi ṣe rí tó ti wà nígboro láti bí ẹ̀. So after this program send voice message sí mama. Okay sir. But ṣé mo lè wá sùn síbí ìmọ́jú? Bẹ́ẹ̀ ni náà I'm single èmi nìkan mi ò ní boyfriend mo ní mi ti marry single lady. Why are you lying for me? Mi parọ́ fún yín. Ṣé o lè fògùn búra? Bẹ́ẹ̀ ni sir. Ṣé wàá fògùn búra tó bá ti ní boyfriend? Báwo ni kí n ṣe sọ? Wà á ní kògùn pa ẹ tó bá ní boyfriend. Kógun pa mi tí bá ní boyfriend mi ní boyfriend mi tí marry ẹwọ wọn mi. So gbogbo ẹ̀yin tó fi hàn mí ṣe mí nìkan lónìí. I will be expecting your message now. All right, sir. I love everything about you. Thank you, Oba. Bye for now. Bye. Long. Obìnrin ló máa pa mí sẹ ẹ wo ìdílé dì yẹn ẹ wo ìdílé dì yẹn ẹ wo ìdílé dì yẹn ìgbà tó dìde tó yí 360 wá ẹ wo bí kíni ẹ ṣe gbẹ̀gbẹ̀ kò jásẹ̀ mọ́lẹ̀ o lédi yẹn ò jásẹ̀ mọ́lẹ̀ o lédi yẹn ò jásẹ̀ mọ́lẹ̀ rárá o kò jásẹ̀ mọ́lẹ̀ o ẹ wo ìdí yẹn bó ṣe gbẹ̀gbẹ̀ iṣẹ́ burúkú gbẹ̀gbẹ̀ tó bá wá jásẹ̀ mọ́lẹ̀ ńkọ́ tí lédi yẹn bá wá jásẹ̀ mọ́lẹ̀ ńkọ́ kí ló máa ṣẹlẹ̀ ẹ wo bí di ṣe gà 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 bí di ṣe gà bó ṣe fẹ́ fẹ̀rẹ̀ mọ́ èèyàn bíi pé ẹdìyẹ fẹ́ fò mọ́ ènìyàn ẹ wo bí di ṣe gà kò dàbí àwọn èdè tàǹtóró àwọn onídìí tínrín tí wọ́n máa fi dé òfò sakọ ìdírìdì yẹn ń fẹ́ máa ṣe eléyìí sì orí ṣe ó lówó lọ́wọ́ ó ní orí ibi tó ń gbé ni dàbí àwọn èdè pàfìẹ́ pẹ̀lú akọ òfò tí wọ́n máa sọwọ́ sanransanran bọ́wọ́ lága tí wọ́n máa sakọ òfò tí wọ́n máa sọ pé àwọn ló fún àìjù lágbàáyé so ẹ ríran wò ìdírìdì yẹn ń fẹ́ máa ṣe kiri. Tẹ́lifíbọ̀dì bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ níwájú mi olùgbàdì ayé. Ṣé òyìnbó mo lọ gbé wọlé ní abẹ́ àwọn ọmọ yahoo èwo ni mo lọ ṣe ń bẹ̀? Ṣé mi ti ṣe èèyàn gbé wọlé báyìí? Ṣé mi ti ṣe èèyàn gbé wọlé? Ṣé mi ti ṣe èèyàn gbé wọlé? Wà láìtàláì nìkan ó dọjọ́ náà má wọ̀rì. Èèyàn ṣáà jẹ́ ká máa wòran. Tẹ́ bá gbọ́ pé mo kó òbò ló pa mí kò sí kan mí. Hello? Ìwọ tí o bá máa send request fún mi tí mo gbé wọlé tó kọ́ tara ẹ̀ dànù ẹ̀mí ẹja dànù. Ẹ jẹ́ ká máa gbé àwọn obìnrin wọlé a ò fẹ́ arúgbó níbí a ò fẹ́ lébi a fún àwọn takuntakun níbí. Hello. Hello ọba ẹ káàárọ̀. Open your camera báwo kan tẹ̀yìn náà ní. Mo ń bọ̀ mo máa wọṣọ ni o mo wọṣọ tẹ́lẹ̀ o. Àwa máa dúró a ò kánjú. Ok. Bá ti jẹ́ lórí yìí o àwa kò kánjú. Bọ̀ sẹ́yìn lówó lọ́wọ́ sá. Mo lówó bọ̀ ebi ò pa mí. Àwọn tó bá ti ń sọ bẹ́ẹ̀ máa rí ṣe o àwọn àgbà tó bá lómi sínú
àgbà tó bá lómi sí ló máa lòkò kí n pariwo àgbà tó bá lómi sí ló máa dún worowóró o ìgbà tí lédi yẹn wọlé ìgbà tí mo ti wo bá gán jẹ mo ti mọ̀ pé lè rí i. ẹ gbádùn sínú ayé yín ẹ jayé sínú ayé yín ẹ lọ ń tọ́jú òbò ẹ ń tọ́jú òbò fún ikán ẹ múná ara yín dùn make yourself happy. Lady tó lọ sí sáà send message sí mi sí kí lè store number yẹn sáà send message sí mi sí kí lè store number yẹn ìwọ tí mo fún lówó yẹn sáà send message sí mi kí lè store number yẹn wait and get àjẹ́ bẹ́ẹ̀ mo lè má rí mọ́ wait and get message ti yapa message ti yapa sílẹ̀ message ti yapa sílẹ̀ message ti yapa okay so ẹ sáré send message yìí sí kí lè store number kí má lọ gbàgbé that's it. wọ́n máa yẹ make up ni. make up kẹ no mi ò wọ anything tẹ́lẹ̀. ìlú wo lẹ ń gbé. Ìbàdàn. jí integrity olúpẹpẹ àjàpẹpẹ kákáká lójú ogun lè rórí ẹ̀ sódò pé nílé kiri wàjà mọ́tò òfin tá lè integrity tó pọ̀. ẹsùn sẹ́yìn díẹ̀ ẹ̀yí ó pọ̀ pa iṣẹ́ wo lẹ ń ṣe. nọ́ọ̀sì ní Ìbàdàn lẹ́dẹ̀ wà. a lè rí a lọ́la ó ní kọ̀ọ̀kan tó fẹ́ bá mi treat. Okay. Ẹ ti ní WhatsApp number mi. mo ní tẹ́lẹ̀ bọ́ mi mọ̀ bóyá òun náà ṣì ni. ok a ti jọ sọ̀rọ̀ rí. a kàn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan briefly. kí ni ìpẹ́jà jọ sọ. ọjọ́ yẹn ṣe program ọ̀rọ̀ wá ní kí àwọn èèyàn hàn yín tó mọ hàn yín ní WhatsApp. ok so ṣe lè pe nọ́mbà mi tó wà lọ́wọ́ yín fún mi. máa orí fóònù yín náà máa ti wò ó. ok ẹ jẹ́ kí n pè mí fún yẹn kọ́lẹ̀. Oh 81 that didn't call. Yes. 34 27 Money 276756. Yes. WhatsApp number mi ni ẹ send message sí mi bẹ́ẹ̀. Ṣé ẹ ti bímọ? Yes. Ọmọ mélòó? Ẹyọ kan. Ìbẹ́ lè dání kó gbé bùkátà àwọn ọmọ rẹ̀. Èmi náà mo ti ń gbé bọ̀ tẹ́lẹ̀, ó máa ń ṣe ìyàwó. Gbé bùkátà yín nìkan ni máa gbé o. No problem. I love everything about you. I send voice message sí mi, a máa sọ̀rọ̀ ẹ̀ sí. All right. I love what I see. Ó ṣe é ṣe kárí alọ́la, ó ṣe é ṣe kárí alọ́la. Nǹkan full package mọ́ wò yìí, full package. Ìdí ló máa pa mí sẹ́, kì í ṣe òbò ló máa pa mí sẹ́, kò sí nǹkan mi. Kábíyèsí Elédùmarè. Olúpẹpẹ àjàpẹpẹ. Mo máa tó bẹ̀rẹ̀ kan bá rìn sí kò ń gẹ́ ojú rere mi láàárọ̀ yìí. Tó bá rìn sí kò ń gẹ́ ojú rere mi láàárọ̀ yìí, tó bá fún mi fún láàárọ̀ yìí, máa bínú owó páyì ẹ̀ jẹ́. Ẹ káàárọ̀ sà. Ọ̀tá àbọ̀ sálàáfíà ni. A dúpẹ́ sà. Kí ni mo lè ṣe fún yín?
Ah, ẹ ṣe ràn mí lọ́wọ́ tó bá lè ràn mí lọ́wọ́ kẹtẹ ìfẹ́ mi gbé bùkátà ọmọ ó ti ẹ̀ dá. Ṣé ẹ tí lọ́kọ àbí? Mi ì ní sá o ìsìnlẹ̀ ọ̀pọ̀. Ẹ sún sẹ́yìn kí n wo kọtẹ ní. Ah, Nígbà yẹn gbé èmi kámẹ́rà ò sílẹ̀, mi ì ní gbé kámẹ́rà sílẹ̀, gbé kámẹ́rà sílẹ̀, èmi gbé ì ní kámẹ́rà tírí. sílẹ̀. Ok. Èmi ò ní 360 sá o. Ó wà ń bẹ̀. Ẹ wá gbé kámẹ́rà yín ẹ máa bọ̀. So kí ni nǹkan tẹ́ fẹ́ gangan? Kí lẹ fẹ́? Bàbá ẹ ràn mí lọ́wọ́ nípa òun ní sàyún ni mò ń tẹ ẹja. Ọjà tẹ́ ń tàdá. Àmì tí ì dé inú ṣọ́ọ̀bù. Ẹ̀yin lẹ fún mi ní oúnjẹ yẹn tí mo fi gba ṣọ́ọ̀bù. Wà ó ọdún mélòó Bẹ́ẹ̀ni. báyìí? Sá. Ó tọ́jọ́ mélòó tí mo ti fún yín lówó? Ó ti pẹ́. Kò ń ṣe mí, ó ti pẹ́ gan. Tẹ́ padà wá dúpẹ́ ládìgbà tí mo ti fún yín lówó yẹn. Tí mo máa wálẹ̀ fún yín dáadáa, mo máa ń gbọ́ tẹ máa ń sọ̀rọ̀, mo máa thanks mo ṣe gbogbo ẹ̀. Ẹ gbé mi. Mo padà wá dúpẹ́. Mo padà wá dúpẹ́. Sá. Tí ẹ padà wá fòbò dúpẹ́ látìgbà tí mo ti ṣoore fún yín. Ok. Ras. Tó yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ má bínú sá. Ṣé ti wá rẹ́dì níbi láti gbé ògo yín dúró kí farabalẹ̀ lo ògo yín kí dẹ̀ máa tọ́jú yín? Ok sá. Ẹ ti rẹ́dì? Bẹ́ẹ̀ni sá. Ẹ WhatsApp mi bẹ́ẹ̀, tẹ́ bá ti WhatsApp mi, ọ̀rọ̀ ti yanjú. Ok, mo ti gbọ́ sá. Wait on get. Kò sáyè sẹpẹtẹ́rì níbí. Sáyè sẹpẹ̀lúlù. Mo ṣoore fún òbò dúpẹ́. Olúlẹ̀ mi. Hello. Ọkùnrin mo lọ gbé ní sáwọn ọkùnrin mo bí láàárọ̀. Ó yá kí lẹ fẹ́ bá mi sọ, mo ń gbọ́ yín. Mo ní ìdí help mi sá. Ok, ẹ̀yin need help mi. Bẹ́ẹ̀ni sá. Irú help wo ni? I'm very complete o school. Rédèrèdè. O fẹ́ fowó mi lọ ṣe yahoo. Ẹ káàárọ̀ sá. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Mo kàn ní kí n kí yín ni. Ẹ sí kámẹ́rà yín. Mi tí wọ́n wá ń kí omi tí lè ṣe kámẹ́rà. Ìlú wo lẹ ń gbé? Ọ̀rẹ́. Bẹ́ẹ̀ni sá. Ẹ nídìí ẹlẹ́yàn. Sá. Ẹ nídìí ẹlẹ́yàn. Mo ní. Bí kò fẹ́ máa ṣe lé wípé because èmi ń bọ̀ lọ́rẹ̀ ní ọ̀dọ̀ 13. Sá. Mo ń bọ̀ lọ́rẹ̀ ní ọ̀dọ̀ 13. Ọ̀dì 13. O dẹ̀ ṣú ọ̀pọ̀ ọ̀rẹ́ ló ń gbé. Ọ̀rẹ́ ni mò ń gbé. O dẹ̀ rí pósítà mi ní gbòòrò lọ́rẹ̀ níbẹ̀. Mo máa ń rìn. Mo ń bọ̀ ní ọ̀rẹ́ ní ọ̀dọ̀ 13. Níbo lẹ̀ ń bọ̀ ní sáìtì? Níbo lọ́rẹ̀? Mo fẹ́ wọlé lójijì ni. Ẹ lọ ka pósítà tó wà níbẹ̀ ẹ máa mọ bí tó mọ́ bọ̀ ń bẹ̀. So wọ́n mọ̀ kó tó máa ṣe ń sìn lọ́wọ́ àdèmí ní WhatsApp number wàá lè pẹ̀lú àwọn méje àwọn obìnrin méje tí wọ́n fẹ́ fi ṣe 7 sum níbẹ̀ yẹn. Ṣé gbọ́ kó tó mọ̀ sọ? Mo ti gbọ́. So lọ́wọ́ àdèmí ní WhatsApp bẹ́ẹ̀ yẹn wọ́n ti wọlé bẹ́ẹ̀ yẹn wọ́n ti pẹ̀lú àwọn méje yẹn àwọn 7 yẹn wọ́n ti pẹ̀lú wọn bẹ́ẹ̀ yẹn.
ó ti pa ká sọ yé ó ti rújú pọ̀ ọlọ́gbọ́n ló lè yé. Hello. Ẹ sí kámẹ́rà yín. Bedroom mo wà. Kí ló dé fi send request? Ọ̀tẹ̀dẹ̀ gbé mi náà nínú ìdẹ́jọ́. Ẹ káàárọ̀ sà. Ẹ káàbọ̀, so ẹ sí ojú yín ẹ̀. Ẹ sà. Mo ní ìdí ẹ̀pù yín ni sà. Ó máa sí ojú ẹ. Dáàdì mi tí wọ́n 1K follower. Irúfẹ́ fò lẹ́ need. Mo fẹ́ gba ṣọ́ọ̀bù ni sà. Bọ̀ mo ti rí díẹ̀ bẹ́ẹ̀ sà. Ẹ send voice message sí mi ní WhatsApp ká bá ti wò yín tẹ́ bá ti jẹ́ pé ọmọ tí mo lè lògo ẹ̀ ní ṣó a lè gbà sọ́ọ̀bù fún yín. Ok sà. Ẹ káàárọ̀ ọba, mo fẹ́ ṣí kámẹ́rà ni o. Hello ọba. Ọba ẹ káàárọ̀. Hello ọba ẹ káàárọ̀. Mi ò gbọ́ yín o, mi mọ̀ bóyá yín ń gbọ́ mi o. Ẹ káàbọ̀ sí àlàáfíà ni. Àlàáfíà ni o. Kí ni mo lè ṣe fún yín? Ọba, ìbéèrè tèmi tiẹ̀ kọ́kọ́ fẹ́ béèrè, gbogbo àwọn tí tẹ́ ń gbé wọlé tẹ́ ń ṣojú yìí, ṣé gbogbo wọn náà lẹ́dẹ̀ máa dó káríkárí? Gbogbo wọn pátá kò ní kẹyọ kan. Gbogbo wọn rírun. Ṣé kò dẹ̀ ní rẹ̀ yín? Kò kí ń rẹ̀ mí. Kò kí ń rẹ̀ yín. Àti wúmà kan lọ́mọ kan ẹ fẹ́ dò yẹn bọ̀ tẹ́ ẹ̀ ní bá tọ́jú ọmọ, wáyé tẹ́ ẹ̀. Ẹ wá máa lọ. Personality ayé mi kò kàn yín. Ìyá sófò àdúgbò. Wetin concern you? Tẹ́ bá fẹ́ ṣe ni kẹ́ sọ. Tẹ́ bá mọ̀ pé iná fẹ́ dóko, ẹ sọ pé ẹ fẹ́ dóko. Ẹ má tọ́jú bọ̀ ọ̀ràn lọ́rùn. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà. Kí ni mo lè ṣe fún yín? Dáàdì ẹ̀pù yín ni mo nídìí o.
Irú ẹ̀pọ̀ ni ẹ̀. Ẹ jọ Sàámú ẹ̀ṣẹ̀ jáde opó ni.